Alani. Ọ̀gá o. Alani. Ẹnẹ tira yìí. Àṣírí ẹ̀ ó tú kíni ọjọ́ má dànù. Ẹni kẹ̀. Àṣírí ẹ̀ ó padà tú sí wọn lọ́wọ́ nù lé mi. Ẹ ṣẹlẹ̀ o. Ọmọ tó mú ní ìjẹta. Sọ̀rọ̀ kí mi ò. Àníwèrè ni kẹrosíìnì ni wọ́n ẹsẹ̀ dáa rẹ̀ ẹ̀ sùn. Kẹrosíìnì mi ẹ̀ sùn. Ní àlára tèmi náà ò ṣe yá láti kù gìrì pé ó yá Alani kú ònú ilé yìí torí mo mọ̀ pé inú rẹ̀ ń jò. Lílé mi ọ̀rẹ́ ni a ti lẹ̀ pọ̀. Ààbò òde ni náà gbé magafóònù tọ̀ láńlọ́ọ̀dù ó kẹwù ní rúmù 1 kẹwù ní rúmù 2 kẹwù ẹyọ kan èyí ò mí pé o ti kí onítọ̀mọ́lẹ̀ lẹ́ẹ̀kan kẹwù ẹ̀ẹ̀mejì nu kẹwù ọ̀nà ti pọ̀ tó bá dé oní kẹkẹkẹkẹkẹ. Ó gbélé gbàgbàgbàgbàgbà gbogbo bí tẹ̀ yìnbọn sí pátá gbogbo ẹ̀ lásọ. Wọ́n fúnra rẹ̀ lọ́ọ̀ wá fúnra rẹ̀ ní làákàyè o pẹ̀lú orí tó lọ́n ṣe fún ọ nínú yàrá rẹ̀ kan náà tó jẹ́ bíi ṣọ́ọ̀ṣì ibẹ̀ ní rìdíìmù wà èyí tó àkọ́kọ́ tọ́kọ́ wà ń bí lẹ́yìn náà ní Pentecostal dé o. Èmi mo ní. Ẹ kí ló tún mú ọ tó ń ṣe sí náà. Ìwọ gan kọ ìyàwó Ìgbò tìbí ó tún ti sábà láì. Sọ ọmọ ẹlẹ́nu náà. Ó tún ti sáyàwó Ìgbò balẹ̀. Àṣírí ó tún jọ kan. Obìnrin ló tì mí ta ló tì mí sáwọn aráàlú nbọ jẹ́ ọ̀tọ̀ ní tó bá sọ pé ètò ọmọ pé gbogbo onú kásẹ̀ sínú láyé òdì lọ́lọ́run fi kẹ́jù mú èròjọ́ ńbẹ̀yí gbàgì ọ̀sì àbọ̀ọ̀sẹ̀ sípù ṣùgbọ́n tiẹ̀ ẹ rojọ́ kẹ́ tó sọ fún pé tọ̀ òórùn yá o ẹ máa ń sọ pé tọ̀ ara mi ṣe jẹ̀yìn ní wọ́n sọ fún pé òun èlà gbó barista òun ìnáwó bò bẹ́sẹ̀ rẹ̀ gbogbo èyí là sá ló tì mí lọ́dọ̀ wọn ìyàwó yíbo. Èmi náà gbà mo rí kílẹ̀ tí wàá dọ́dọ̀ ìyàwó Yíbò. Jẹ́jẹ́ ni mò ń lọ ní rédíò olórí burúkú wẹ́mú ni èmi tí mo rí kọ́ńdọ́ọ̀mù sáìsì mi. Ẹ lè rí ibo láì ti rí máwọn àlọ Amẹ́ríkà gan ẹ̀ lè bá ń bẹ̀. Obìnrin tó ń tajà díìmù kí ló ṣe lẹ́yìn sọ́ọ̀bù ẹ̀ níjẹta. Ṣé tọ́wà lọ àpasùn nìyí o. Àpasùn ẹ fi ní dàrẹ́ sí. Àpasùn láti. ẹ jà fọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀ owó tìdí bí ń kọ́ àti jẹ́ nínú ẹ̀ kó o ti kó fún mi mo wò pé owó. Ṣé owó ti ní. Ìyóhun ti wà ńlẹ̀. Ó ti bẹ́. Ó wà ńlẹ̀ dìgbìdìgbì. Kò ní í dá olórí burúkú àwọn èèyàn. Kọ́ sọ̀rọ̀ ẹ̀ sọkúsọ nínú ilé yìí bí kí n lé ọ bí kọ́ ọ má gbé lẹ́yìn má. Ọ̀rọ̀ tí ẹ lé mi àjọ ló lé ìbò yìí. Àjọ ló lé ìdájọ́ nílé yìí. Kírípítẹ̀ àti kẹ̀lú láre lọ́dún. Ìkànnì ní a. Ṣé wàá rí pẹ́pẹ́pẹ́ ilé owó kíátíkà. Nǹkan mẹ́sàn-án. Owó nǹkan yíhun ni wọn ò tí ì rí. N bá ti pápọ̀ fún mi. Àsìnìwáyé làwọn eléyìí. Ẹ tọ́kọ́ dáyé kankan ní kó bẹ́ mi kó. Lọ lẹ fẹ́ báyìí. Ìyẹn ń wà lọ́wọ́ mi. Tètè kówó ń fẹ́ mi. Ṣé ọmọ pé fóònù wèrè tá ń lò nísìn àwọn wèrè mi bẹ́ẹ̀ lu ìwọ̀n ọmọbìnrin náà ti ń túfọ̀ o tí wọ́n bá pè ọ́ nísìn gbà é pé ọ̀kadà palẹ̀ ìyá rẹ mọ́ o àbí bóyá wọ́n kó ẹnu ọkọ̀ o àbí wọ́n mú ìdílé lẹ̀ wọ́n lọ náà nù wọ́n fẹ̀ náà wọ́n. Ṣé ìyá yín. Ìyá tèmi kú ṣe é kàn wọ. Ó lè kàn mí ṣe bọ́ọ̀rẹ̀ ni a. Ìyá àtọ̀dọ̀ ẹni mọ̀ sọ. Ìyá àtọ̀dọ̀ yín ni bólẹ̀ ṣe ní ìyá mi ò kù ìyá mi ò lè kú báyìí. Sẹ́ẹ̀rì owó ti bí òun ẹ̀jẹ̀ ń lọ rè kó wa tẹ́ bá ń gbẹ mọ́ ha lẹ̀ mọ́ Káyọ̀dé mi kò ṣe yìí ń wá dìgbì. Sórí wo bí níwọ̀n surprise ẹ̀ ìwọ́n kan kó lé mi lọ́wọ́ báyìí àjọ̀bọ̀ òde ní ìsìn.